tó bá yẹ pọ̀ tí mo tó ti fún ní 500 tó ti sáré sáàbẹ̀ 500 lójú tó ti lù ṣe léṣe ni kò ní máa ṣe gbóná nonsense náà. kí ni problem ni? No, what is your problem? ẹ sọ fún mi gan kí ni nǹkan tí ọmọ yìí ṣe fún yín gan tẹ̀fí ń di tẹ̀tẹ̀ ń bínú ẹ̀. gbogbo yín lẹ mọ̀ pé ẹ ti identify pé ọmọ ológo ni ọmọ yìí ẹ̀yin dẹ̀ rí ọmọ olófo ẹ wá ń bínú ọmọ olófo. mo fẹ́ kí mo ṣe máa dúró kó tún máa dánú jà bí. jọ ìgbà wo ni ibi iṣẹ́ ti fún ẹ ní ọ̀sán. ta ló fún ẹ ní ráìtì àti máa fọkàn fún mi kí ló kù pẹ̀lú yẹn. àjọpọ̀ kẹ́rù jáde nínú ilé mi. ẹ bá ọmọ wọn kọ́ báyìí. ẹ bó ṣe rí sí ẹ ní o ti bí ọmọ mẹ́ta. ilé ètò ìgbìmọ̀ pupa sórí ìbínú aṣẹ́wó wọ nǹkan tí mo ń wá fún tí o ti ọmọ dáadáa. check this babe out. She's sweet. This girl will get back and front na you dey jok say na small girl. ẹ gbogbo àwọn ọmọ yìí most of them ọmọ ọlọ́jà lẹ́ni gbogbo wọn. tọ́wọ́ láti èyí ìlọ́wọ́ kọ́ ló máa bá yé mi jẹ́ má jẹ́rí ẹyin ní ṣọ́ọ̀bù tó bá máa nù ní kọlù wọ́n ti tó enough is enough wọ́n nù ayé mi. ayé ń ṣe ẹni. ayé ò ṣe mí o. wọ́n tẹ̀lé ẹni. wọ́n tẹ̀lé mi láti ilé mi mi tó ń tẹ̀lé láti. ìkànnì ẹ̀dá ọmọ rédèrèdè ni ẹ̀ náà báwo ló ṣe máa fi àbúrò ẹ̀ sí in pain like this ó dẹ̀ fílẹ̀ o ignore ẹ̀ èṣù olóògbé mi. àgbàlagbà ni mo pè yín ó jẹ́ wò pé màtú ọ̀pẹ já ni mo ṣe wò pé ká fọmọ sí ìkẹ́ ẹ̀yìn kẹ́ máa tọ́jú ẹ̀. ìyàwó wa mi lè wá kú jáde gbàdúrà tá a lóyà sínú padà fojú wa jẹ. ilé ẹ̀kọ́ lẹ́yìnmẹ́ǹtì wo nìyẹn ẹ ṣé bí pé ta ló fún lóyún. bàbá ẹ̀ ní kò má sọ̀rọ̀. èyí ti láì ọmọ ọlọ́mọ ọmọ oníyín èdè ń ta bẹ́tìn. I forgot to tell you, I was traveling to London with my friends. You just believe that girl can date you. túbọ̀. Ó ti fẹ́ tó ti ṣe. Òní ló máa dópin abuse nínú ilé láàrin. má bínú. ọmọ òpapọ̀ akọ̀ǹdímọ̀ ni àmúmọ́ tó máa ṣe. Who's my dad? Because somebody from outside just called me a bastard.